نعم. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة وجعل أمة الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو عليها آيات ربه ويزكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أدوبني أدولون الحمد لله. Ọba tí ó fẹ́ kí ẹ̀dá ó máa yọ̀ pé ká dúpẹ́ fún. Sábàbí ìkànsíkejì ní ìtí Islam fẹ́ kí a ṣe ìyẹn ló gbé àwọn àfáà wa Sheikh wa ẹ̀sà òkè wá sí ìlú Ìlọrin ní èní. Kálukú ti wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Kálukú máa wá lérò wípé sọ yẹ ká lè ríru wọn pẹ̀lú òun wà àfáà wa Sheikh wa Aboto pé bóyá bóun ti rí làwọn rí. Bí wọ́n sì ṣe rí ni wọ́n fi ń wò pé àbá ara wọn nìwọ̀n tó bá lè múrú Sheikh wa ẹ̀sà òkè láti lọ sí tásíà fúnrú wọn àjọ ọjà sí wípé bí wọ́n bá ń sírò wọn mọ́bì kan ibi tí wọ́n wà nìkọ́ ìkí àtọ́lá rẹ̀ kọ́ mọ́ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ kí Islam ó wá tó wá jẹ́ ọjà sí pé ìjọ ní Sunna ni pé ìjẹ́ mùsùlùmí mi o mo fẹ́ fi tẹ̀lé bá Ànábì sallallahu alaihi wasallam ṣe mú ẹ̀sìn ẹ̀ wá. Ọba tó ní kí Islam ó so wá pọ̀ kó wá jẹ́ pé ìtẹ̀lé Sunna Nabi sallallahu alaihi wasallam ó so wá pọ̀ tí ó jẹ́ kí láti lọ bá wọn ṣe tásíyà pé àfáà wa Sheikh Aboto wọ́n jáde láyé pé ṣé tí wọ́n sọ yìí sẹ́ni yìí tọ́ sí kí ìjẹ́mbẹ́nú ọ̀rọ̀ wọn ṣe. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين ولا عدوان إلا على الظالمين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́lá lẹ́kún ká ti gẹ̀fà nàbí sallallahu alaihi wasallam kí Ọlọ́run kó máa bá nàbí àtàwọn ilé àtàwọn sàhábà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀. Ní àkọ́kọ́ gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa ní kí tí wọ́n ti bọ́dì sọ́dọ̀ Ọlọ́run bá ní foríjì wọn. Àwọn tí ń bẹ láyé nínú wọn Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Bàbá Sheikh Kamaluddin al-Adabi rahimahullah Ọlọ́run bá ní kẹ́ wọn. Gbogbo àwọn tí kálukú náà mú mímọ́ lọ́dọ̀ wọn tí wọ́n ti bọ́dì sálíkì àmọ́ Ọlọ́run bá ní kẹ́ wọn. Tó fi wá dórí Sheikh Abdulgani Aboto dúnú rẹ̀ tí wọ́n jáde láyé níbi ijọ́ mẹ́fà kan sẹ́yìn. So kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ba ní kàwọn kúnnú àwọn ẹni rẹ̀ kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ba ní kẹ́ wọn wọlé àjọ kan sọ Ọlọ́run wọlé agbólóhùn la ilaha illallah. Gẹ́gẹ́ bí bàbá wa Sheikh wa láti ìlú Àbújá Sheikh wa Jamiu fọlọ́nsọ ọlọ́mọdé kọ́rọ̀ wọn dàrú. So oríṣiríṣi ẹ̀kọ́ mo ti kọ́ lọ́dọ̀ wọn lónìí. So bàbá ti ń lọ lọ́nà inú gbó kaba ní àjú òkè àwọn ewé ni o àwọn kìnnì kan ni o àwa tá a jẹ́ kéèké tá a jẹ́ bọ́ọ̀tì báyìí táwọ̀ ọ̀dà nǹkan kan mà. So ọba tí ó gbé yín kalẹ̀ báyìí so Ọlọ́run má jẹ́ kẹ́ wọ ọkàn láìláì o wọlé àjọ kan sọ Ọlọ́run wọlé agbólóhùn la ilaha illallah. So n tí wọ́n béèrè lọ́wọ́ wa lórí ọ̀rọ̀ pé Sheikh Abdulgani Aboto àwa ti mọ Sheikh Abdulgani àti mọ̀ wọ́n ti pẹ́. So ó ní ikú wọn ní fi ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa. So ìgbà táwa yìí tí ó jẹ́ pé àti ẹ̀sẹ̀ ń gbúrò kí ó bọ̀ díẹ̀díẹ̀ láti máa ń gbọ́ wá sí wọn. Èmi nífẹ̀ẹ́ wọn pọ̀ kódà gbogbo àwọn tó mọ̀ mí mà bí àdénú mọ́tò mi yọ́ bàkẹ́sẹ̀ ti wọn bó dórí fóònù mi lecture wọn lọ́pọ̀ kódà ńgbà tí ò tiẹ̀ tí ì ṣe ayé kí lórúkọ rẹ̀ báyìí pólíbàgì méjì kírẹ́tì tí yóò sọ pé àfáàbò tó ṣe láyé nígbà tí ò tí ì máa sí Facebook tí ò láyé àwọn rédíò nígbà tí ọ̀fẹ́ sí lọ́wọ́ mi ọ̀fẹ́ ọ̀wọ́n wọn pè tí wọ́n ń kà wọn tí ó jẹ́ first class nínú àwọn tí máa ń gbọ́ wọn. So gbogbo ń ta wá ní lọ́wọ́ àwọn ọ̀gbọ́wọ́ náà wọn kankan pẹ̀lú wọn òdodo ńlá màá fà yìí mọ̀ kódà ń fa àwọn èèyàn ní èméjì ẹbọ ń Súfì ni wọn èmi ń sọ èmi ò tí ì rí ni o èyí tí ì rí ibi tí àáfà ti kiri ẹ̀rí pé tọ̀rí kábà ìmọ̀ ń ṣe èyí rí nínú gbọ́ nínú lecture wọn. So wọ́n lè súnmọ́ àwọn ní Súfì kẹ́lẹ́ oṣù mú ní Súfì kọ̀sá burú bẹ́ẹ̀ náà so tí ìbá ti so ń Súfì wọ́n rán so alhamdulillah ń tà ń bára wá jà lé lórí àwa náà ló ń Súfì lọ́rẹ̀ alẹ́ tí èso àwọn ẹsẹ̀ súnà kájú kó pé ọ̀rẹ́lẹ̀ ó ti wọná tọ̀hún ó ti wọná ṣùgbọ́n tí à ń bá àwọn èèyàn jáde lórí kódà bí èèyàn bá kó rẹ̀ ló ń súnà tó bá wà lára rẹ̀ á sọ wọn pé no èsàrà wa ó ní tárí pé ńlá fáàbò tó gbé lọ́wọ́ tí wọ́n dó lórí pé tàwíìdì mọ́lọ́run lọ́kan má ṣẹbọ má ṣoògùn gbogbo ayé lọ́mọ wọn mi léyàn wọ́n sì kúrò níbi wọ́nranwọ̀nran ẹni tí ó bá máa kí àfáàbò tó ga pé àwọn Súfì ìkànnì àwọn ń tọ́rí ká jáde so ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ ẹnìkan kan sí àmì ní bí ìjẹta ó ní ọ sọ̀rọ̀ lórí àwọn aláṣejù tí wọ́n ń sọ pé pásítọ̀ Yusufu gba kínní kalẹ̀ ẹ dákun gbogbo àwọn yín tẹ́ máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí tẹ́ máa ń ṣe àrò àwọn nǹkan báyẹn ẹ rí i pé àwọn tí wọ́n gbójú ara wọn bọ́ta
ẹnìkan kan ọmọ wọn so kálukú náà lè open page lórúkọ Sunna tí ó sì máa fi da nǹkan mi rù kò nítumọ̀ àti pé ìwà tí bá ń bẹ lára kálukú náà so bó ní kakaka ṣe wà nínú Sunna bẹ́ẹ̀ náà ní bẹ nínú oníbídíà náà so ìyún Sunna ọkọ wa ní gbogbo orú wà báwọn so ẹni ẹ wá fẹ́ fèsì wá ní wọ́n wá ń pẹ́ Aboto tí a ń sọ sọ́wùlẹ̀ jára àwọn gan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun gan dínà rẹ̀ ó ní because kíní ọ̀rọ̀ Sheikh Ibrahim tó sọ tí ń sọ yí pé kíní ibi tí màá rẹ̀ mọ́ ni èyàn lè rí Sheikh Ibrahim nínú kíní kan èyàn lè rí lórí igi èyàn lè rí lórí kíní kan ó ní tí ẹ bá ṣe pé àmọ̀kẹ́ Aboto máa ń lọ bí mólúdì tí ẹ bá pè àti pé nítorí máa ń kúnlẹ̀ kíyàn ó sì sọ pé kíyàn má kúnlẹ̀ kíyàn ọ̀dà ẹ máa gbọ́ bàbá ti sọ tara wọn kódà èmi tún ní àwọn wà sí kẹ̀tí ti clear rẹ̀ wípé tẹ́ bá tó rẹ̀ ti ń kúnlẹ̀ kíyàn o kí ló dé táwọn àáfàá fi wá máa ń wò tí wọ́n sì mọ̀ pé òótọ́ ni pé ká má kúnlẹ̀ kíyàn ṣùgbọ́n condition táwọn àáfàá mú wá àwọn mú wálẹ̀ àwọn tó wá ṣàlàyé ń bẹ̀ yìí nǹkan ni mo fẹ́ sọ ṣùgbọ́n Sheikh Aboto wọ́n ti sọ tiwọn pé ntọ́lọ́ ń sọ ni wọn bá wà mọ́ tẹ̀lé kò sí ntọ́ anybody àní níta nídìí ni pé ká gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu àáfàá torí pé ara yóò ní bá àáfàá dénú yàrá rẹ̀ ń ti ń ṣe ọ̀rọ̀ ẹnu rẹ̀ lára ẹgbẹ́ gbọ́ pé Sheikh Làgbájá sọ báyìí àáfàá Làgbájá báyìí ìsáàsù Làgbájá sọ báyìí wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run lórí ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ wọ́n ti sọ ìtẹ̀fúnyàn wọ́n ti sọ kò sí tó wá kàn mọ́ àwọn gẹ́gẹ́ bá àmọ́ ṣe wọn sọ fún ọ pé torí pé àwọn kọ́ lọ́run rán sí a rahimahullah kọ́lọ̀ ń bá ní kẹ́ wọn so ẹni ẹran ké tó tí bá ṣe pé ogun tá a rí ohun tí ń ṣe lábílẹ̀ máa wò pé kí lórúkọ rẹ̀ ara yín náà ní bí ṣe ń sọ náà nù ẹ̀yin ò tí wọ́n tó sọ̀rọ̀ ara yín náà ní so idan àfa Aboto pẹ̀lú ntàwárí àti ẹni tó bá òní àwa ti ní láníyàn pé èmi láníyàn pé mo fẹ́ wá tẹ́lẹ̀ kódà àná láyé mo ti fẹ́ wá tí ó fọlọ́run sọ àjọsọ ni àwọn náà ti ń tàbá dé sí Ìlọrin ní àná so ṣùgbọ́n fún dìkà bí kejì so ó jẹ́ kí ọjọ́ yẹn ó jáde òní nítorí pàwọ̀ nílé kí ó ní òní so táwa wá lónìí pé ká fi wá sálámà sí àwọn àbá wa ní Àdàbíyà ká sì ya ọ̀dọ̀ àwọn áàlù àfa Aboto wọ́n wá ní ìlú Aboto gangan ni wọ́n kó prógámù lọ kì í ṣe fìdáwò làwọn àbá wa àwọn èsè fìdáwò àìsàn àdúrà ọjọ́ kẹta àìsàn àdúrà ọjọ́ keje kò sí 40 days so mo kí fún ti àná kò sí tọ́kẹ́ wà àwọn èsè yùn jọjúmọ́ làwọn àdúrà fókù jọjúmọ́ làwọn àdúrà fókù ọ̀dà náà opportunity ní káàánú tí ẹ fi mọ̀lú tí ń jẹ́ Aboto yìí wàláhì kábàámọ̀ kí mo lọ ọbẹ̀ so lónìí kódà n tí mo rí ìrírú ẹ̀rì rahimahullah nínú nǹkan tá a tó wá ń gbọ́ táwa ti mọ̀ àmọ́ díẹ̀ àti gbọ́ díẹ̀ Ọlọ́run kàn fi ikú tú àfa Aboto láti rí wípé ẹni Ọlọ́run o ní àfa bá a ṣe wá ń ro bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ délẹ̀ Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ délẹ̀ èmi ò nífẹ̀ẹ́ àfa Aboto fún nǹkan kan ju wípé wọ́n jẹ́ alul Qur'an lọ ìbẹ̀rù Ọlọ́run lẹ́sìn máa gbọ́n bí wá sí wọn wàláhì lazim alu tawhid so wọn ò mẹ́bọ ọmọ náà kódà gbogbo àwọn karamati kọ̀ọ̀kan tá a tó ń rí téèyàn tó lè máa ká ẹni yìí máa tàn rí o irú ibi tí wọ́n ṣe àfa Aboto sí bó jẹ́ pé àdáwò tá a kàn lẹ́ yóò bá ní kí wọ́n gbìyànjú kí wọ́n máa bá àwọn àfa wa lọ sí tẹ́ ṣùgbọ́n ibẹ̀ inú ìlú wọn yẹn bó ṣe jìnnà tó tọ́jẹ́ pé ọ̀nà ibẹ̀ ọ̀dà gbogbo ẹ̀ ó jìnnà tó táàfà àbáwá nínú ìlú àwa wulẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ìwé táwọn àbáwá sínú ìlú wọn ò nílé nínú ìlú inú ibi tí wọn máa ń sùn nínú classroom kan kì í ṣe classroom gan bí yàrá kó lè gbàdé yẹn 2 sí 3 lọ wọn kàn rà lọ bẹ wọn ní tí wọn bá lọ 5 days ibẹ̀ náà wọn ó sùn téèyàn èmi kò lè sùn bẹ́ẹ̀ ẹ̀fọn tí wọ́n jẹ́ èèyàn kí wọ́n sọ pé àfa Aboto ní ṣùgbọ́n wọ́n á àfa sọ pé ibi náà ni kí wọ́n wá sin àwọn ṣe táwọn bá kú o ibẹ̀ náà ni ẹ dá àfa sì fi àwọn mẹ́jẹ̀mú kankan lẹ̀ pé anybody ò gbọ́dọ̀ ya fọ́tò àwọn anybody ò gbọ́dọ̀ ṣe fídíò àwọn ló fi jẹ́ pé nínú tá tó gbọ́ pẹ̀lú wọn tí wọ́n ti sọ ọmọ kí ó ti ń sọ fún wa tí pé wọ́n ti sọ pé tí n bá sì kú tẹ́ ẹ̀ bá tètè gan sinmi Ọlọ́run lè jẹ́ kójú ọ̀rọ̀ tó ṣe pé yóò di yín lọ́wọ́ o èrò ó sì pọ̀ so àtàwọn nǹkan míì tó jẹ́ yí pé àwa rí bẹ́ẹ̀ nínú karama tọ́lọ́run ṣe fún wọn tọ́lọ́run ṣe fún Sheikh Abdulgani Aboto òun náà ni pé àwọn kan ní rí tí wọ́n yọ nú omi o àwọn tí wọ́n jọ débi tí wọ́n ti lọ gbé wọn báyìí wọ́n ti sọ fún wa láti jọ náà tá a dẹ̀ tó kódà ẹni tó fi ẹsẹ̀ ya ìgò níbi tí wọ́n ti ń tọ omi yẹn lọ àwọn ọmọ tó ní wọ́n wà lọ́wọ́ tòsí wọ́n júwèé bíbẹ̀ ṣe jìnnà sí fún wa níbi tí omi rárá gbé wọn lọ wọ́n wá ra wà níbi ẹ̀gbẹ́ igi kan tí wọ́n ọ̀fẹ̀gbẹ́lẹ̀ tí ara fara ti bí igi yẹn báyìí sí Ọlọ́run àwọn karamati tọ́lọ́run gba lẹ́kọ̀ọ́ láti nǹkan kò yín jẹ́ lára wọn nǹkan kò mú wọn ibẹ̀ ni ẹ ti bá àfa ẹnìkan kò rí fídíò yẹn ṣe àṣìnú tí wọ́n fẹ́ náà ni pé káwọn èèyàn wọn dá wà mọ sọ lónìí pé ibi tí a lọ sí àfa Aboto sí bí èèyàn bá lòun fẹ́ lọ ṣe bídíò àgẹ́ńbẹ̀ gan nígbà tí ojú ọ̀nà àwọn gan rí i pé bẹ́ẹ̀ ni wọ́n sà wọ́n sí èèyàn padà so Ọlọ́run bá lẹ́kọ̀ọ́ kọ́ bá ní foríjì wọn ní táwa mọ̀ ní dáadáa pẹ̀lú wọn èyí náà wá wò ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kálukú náà kẹ́kọ̀ọ́ lára wọn ni pé
ká dúró lórí òdodo 13,500 lọ́wọ́ àánú àkáǹtì wọn àwọn èèyàn sì wà ń gbìyànjú ń wò láti inú ẹ̀mí wá ẹnìkan kọ́ lọ sọ yí pé ẹ̀dá ọkọ̀ ẹ̀ bá ní gbà kíní fún kálukú ń dárò àwọn apẹ̀rẹ̀ wa ọ̀nà wúlá lè gbà tá ẹni yìí zúdù yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù èyí ò fẹ́ sọ pé ó ti pọ̀ jù gbogbo ẹni tí ń ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ àwa ní túnà kíní kan kọ̀fẹ́ nídàkẹ́ nù sàbáyé tí kọ̀fẹ́ àti mọbi tí ọ̀rọ̀ tí wọ́n já sí báyìí níbo ni tí wọ́n já sí ni àwọn wọ́n ti sọ kálẹ̀ rẹ̀ kódà wọ́n ní bígbà téèyàn sí táyà báyìí ní ẹsẹ̀ Áfíríkà lọ́wọ́ tí wọ́n digi mú báyìí wọ́n sì sọ báyìí tí wọ́n digi mú tí nǹkan kan ò sì já wọn lára láwọn àwọn tó sì sọ fún wọn alùsíkọ̀ ni kì í sọ ní wọ́nranwọ̀nran ń dùn àwọn èèyàn gan pé ọ̀yà wọn ojú wọn rí fídíò ṣe wọ́n tún fi àwọn security ibi kíní wọn lónìí báyìí pé o ò lè wá ya fídíò ń bẹ̀ o ò lè wá jókòó kọ́ wá ṣàdúrà ẹ máa sọ pé má tọrọ nǹkan kankan ẹ dákun kí ló tún kù ọlọ́run ò sì sàárè wọn ní wọ́sánà yorùbá àfáàbò tó sì nínú táwọn ọmọ ní pé wọ́n èso nírọ́ èmi ní àwọn ẹ̀rí kan lọ́tọ́ jẹ́ pé ìtàn tí wọ́n máa ń sọ ìtàn kọ̀ǹfàmù ni nígbà tí Sheikh Kamali ń bẹ láyé Ansarul Islam wọ́n ń ṣe bóyá 50 years anniversary mọ̀mọ́ kíṣẹ́ẹ̀tì yẹn bẹ lọ́wọ́ mi gbà náà so wọ́n ń sọ àwọn ìtàn kan Sheikh Kamali wà ń bẹ bàbá wa wọn wà sẹ́gbẹ̀ẹ́ wà ń bẹ àwọn èèyàn wà ń bẹ wọ́n wá ń sọ ń jọ́nà yìí pé bàbá tá a bá sọ̀tàn yìí ṣe ju yín tẹ́ bá kú tẹ́ bá ń sọ àwọn èèyàn onírọ́ là ń pa wọ́n dẹ̀ ń testify sí bàbá náà sì ń gbọ́ yà bàbá ni wọ́n dalẹ̀ wọ́n ní bàbá bẹ́ẹ̀ ní dákẹ́ ní dákẹ́ so wọ́n sì tún sọ̀tàn lọ wọ́n wá padà sọ bó làwọn ṣe ń dá àwọn àtẹ̀yìn gbà bákan náà wọ́n tún lọ wò láìpẹ́ tí ó ti jòsù kan lọ tí wọ́n sọ̀tàn ní sádìlẹ̀ Yorùbá tí wọ́n sọ̀tàn tí wọ́n dákọ̀ kí àbáwá kinní kan olóṣè báyìí wọ́n dákọ̀ àbáwá kinní kan àwọn àfáwà ní wò wọ́n sọ pé ilé kinní kan nílé wọn àfáàbò tó ní ìyìn tí ẹ̀ tún mọ́ kọ́ lé ọmọ bá ń kọ́lẹ̀ ìtàn yẹn ti ní kì í ṣètàn ọ̀rọ̀ 50 years ní tí wọ́n sọ so sẹ́yìn kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ba ní mójúkó ní láì fi wọn àwọn èèyàn ń donate fún wọn káàkiri àgbáyé akíyín ọlọ́run balẹ̀kọ́lá yóò di káwa náà tán re lónìí náà gọ́vnọ̀ ọ̀nà àṣẹjọkú ń bẹ̀ ni gọ́vnọ̀ náà sọ pé òun ó fún fámílì ní 10 million naira so arẹ́rú ọlọ́run kan tó sọ yí pé àwọn ọkọ̀ ilé fún àwọn fámílì àfáàbò tó kódà arẹ́rú ọlọ́run kan tó ti sọ fún Sheikh wa pé àwọn tó àbí báwọn náà nílẹ̀ táwọn lè fílẹ̀ so tí wọ́n fẹ́ sí kéwòn bí tí wọ́n wù wọ́n káwọn náà mú kan so báwọn yẹn ti wá ń ṣe nu ẹ wá wo nǹkan tí wọ́n bá dì mọ́ yà náà ṣe bí wọ́n ṣe dálẹ̀ náà nu ọlọ́run bá lékè ọlá lọ́ba tí máa ń mú àwa gẹ́rù ká bù ní ṣe fẹ́ gbígbà báyìí ẹ wá owó rẹ̀ ṣe ń jáde lọ́kàn lọ́sì kọ́mọ balẹ̀ kọ́lá kọ́ba ní forí jù wọn. tí wọ́n lè fi àràmù kójọ ọlọ́run wá kójọ fún wọn lẹ́yìn wọn. gbogbo tí wọ́n lè fi àràmù kójọ sẹ́ ọlọ́run wá ń kójọ fún wọn lẹ́yìn wọn pẹ̀lú ọ̀nà halal àfààní ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run jáwa náà tán rẹ o gbogbo àwa tí a dá sí pátá káwa máa rántí kì í ṣe Sheikh Aboto nìkan ìyún náà wà nù àwọn mítìn tá a ti ṣe kì í ṣe Sheikh Aboto nìkan ni ẹni tó kú pẹ̀lú wọn náà wọ́n wà ń bẹ̀ o so irú ọmọ kékeré tó kú pẹ̀lú wọn tí a fún òun náà lóbi irú àbúrò wọn tí ẹni tí wọn jẹ́ bí àbúrò fún wọn ọmọ bíi 5 náà ní ẹlẹ́ni yẹn náà fi lẹ́sàáyé so kálukú ká má wàá fi títóbi Sheikh Aboto gbàgbé wọn ká má fi títóbi Sheikh Aboto gbàgbé wọn oríṣiríṣi nǹkan àwọn yẹn ti ń donate ń bẹ́ẹ̀ lónìí so pẹ̀lú tí àwọn mùsùlùmí náà tí ọlọ́ni àwọn tá a tún jẹ́ alùsùnà náà ní ká tún spare di abala abẹ́wọn àwọn tá a jẹ́ alùsùnà la spare di abala àwọn náà kọ́ gbájú alihamudulilayi. àfọ oníyàwó mẹ́ta ẹ ṣàdúrà fáfá náà dáadáa. àfọ lọ́n bẹ lọ oníyàwó mẹ́ta. nínú post àfá àkọ́kọ́ lórí iye tí wọ́n bá lákàntì Sheikh nígbà tí wọ́n ò sí láyé mọ́. àwọn èèyàn kọ́kọ́ rò pé rọ́ ni. àwọn èèyàn kọ́kọ́ rò bẹ́ẹ̀ sì ni àtàfọ́ oníyàwó mẹ́ta àtẹ̀mí àtàfàṣà àti àjọ wà lórí conference call ni wọ́n fi fún wa ní information yẹn. so ọlọ́run wá tún ẹwẹ́ bá bọ́ níwájú mẹ́ta ṣe wá bá àṣà àdúgbò lọ́dọ̀ báwọn náà ṣe wá lọ líìsì yẹn òun ló ń bẹ́ẹ̀ nù kẹ́ pé àdúrà fáyì bó ṣe tó sí pé iye báyìí ni wọ́n ní lákàtí sí pápá yóò kọ́ lé láyé. kódà èmi tó sáré pé ṣé pé kó oyún mẹ́tọ̀ bá máa ti post kíní yìí ṣé kò ní máa rí dínkù àtúndòrò náà mi ṣùgbọ́n alhamdulilayi wà fi kulli khair oore náà lọ padà já sí so táníyàn bá sáà ti da ọlọ́run má jẹ́ káàfọ́ jábọ́lá ilé wọlé àjọ kan sọ lọ ọba tí ó ní káàfọ́ lọ bí tí ń lọ já àfáà náà òkèrè èkó délé wá jẹ́ kí mẹ́ta ó di mẹ́rin wọlé àjọ kan sọ lọ kí gbogbo máa ṣe lẹ́wù wọlé àjọ kan sọ wọlé àgbóyìn láìláìlá so ntí akàfẹ́ kí ogun anáà pé akú ìnáwó gbogbo tí alùsùnà tá à ń ṣe ìjẹ́kọ̀ àfáàbò tó dìkẹ́ ara pé ó ń súnà ní mí ṣùgbọ́n wọ́n bó in táwọn fi máa ń bá yẹn jẹ́ àtàfi máa ń bá yẹn ṣe òun náà ní ọ̀rọ̀ ẹ̀bọ̀ yìí ntọ́kẹ̀wá nù. kí ni wọ́n ṣe dàbí rẹ. ọ̀rọ̀ ẹ̀bọ̀ náà ní ibi téèyàn bá kú bàbá wa
ṣé sẹ́ríkì máa ń là mí ni wọ́n ti sọ darí níbẹ̀ lónìí àyà tí wọ́n kà níbẹ̀ lónìí náà ọ̀rọ̀ ẹbọ náà ni pé a ní sórí ibi tó bá kù sí Ọlọ́run sàmójú kò fọ́ ṣùgbọ́n kẹtọ́ lọ́n lòun ò ní gbà ẹ̀ so wọ́n sì tún fi ẹwọ́ bàbá wa Justice Shayabi tí a sọ̀rọ̀ lánàá wọ́n jẹ́ kó yẹ kí àdàbí àtàwíìdì la gbé lọ́wọ́ mọ́nájú Sheikh Kamali ọ̀dàrú ọ̀rọ̀ tàwíìdì náà ni tó yẹ kí bídíà kan ní bá ń bẹ lára rẹ tí ìbá ti ṣe bídíà mùkáfírọ̀ so tí ò ní gbé ọ jáde kúrò nínú kíní àákàkọ́ndà máa ṣíyà náà ni so ẹgbẹ́ àti ọlọ́mọ bí ó ti yanjú rẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànú tẹnìkan kọ́ náà kó jẹ́ àtẹ́ dáadáa. Bàbá Alábòtò wọ́n ṣàyèrè kò sẹ́ni tí ó mọ̀ kí wọ́n tó kú wọlé ńlá tójú wọlé lọ bàbá ti kú àwọn ríṣẹ́ wọn òjíṣẹ́ yàtọ̀ sóníwàásí oníwàásí yàtọ̀ sáwọn òjíṣẹ́ ẹni tọ́lọ́run rán ló lè bá wọn jẹ́ sáwọn gángan lòjíṣẹ́ Olúwa àwọn òjíṣẹ́ Ọlọ́run ní tiwọn o wọn kì í bẹ̀rù tán bá fẹ́ jíṣẹ́ wọn kì í wòpò ẹni tán fẹ́ jẹ fún wọn kì í wo kíkéré ọmọ Ádámọ̀ ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú àníyàn l'Àfàbòtò fi jíṣẹ́ Olúwa ìkẹ́ tuntun ní k'Ọlọ́run kẹ́ wọn ìkẹ́ tuntun ní k'Ọlọ́run kẹ́ wọn Àfàbírígẹ́nì yìí bàbá Alábòtò ìkẹ́ tuntun ní k'Ọlọ́run kẹ́ wọn Ọlọ́run dákun má jẹ́yìn wọn ó bàjẹ́ o ìkẹ́ tuntun ní k'Ọlọ́run kẹ́ wọn gbogbo àwọn ọmọ k'Ọlọ́run ṣọ́ wọn ìkẹ́ tuntun ní k'Ọlọ́run kẹ́ wọn ọlá aláhàólà wàlá kúwátà ìkẹ́ tuntun ní k'Ọlọ́run kẹ́ wọn. Àwọn Sheikh wa ẹ̀sà òkè irú wọn ní tí ẹ bá mọ kímọ̀ wọn nínú Sunna pẹ̀lú ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú pé pẹ̀lú márífà wọn tí wọ́n bá wá ń ṣe sànáà òfẹ́ nìkan ó yẹ kí kálukú lè rí sí wípé àjọjá sí pé ẹni yìí tọ́ ìbá aláṣejù ẹnìkan ò ní pé rẹ̀ pé Sunna ló ń ṣe o ẹnìkan ò ní dáa tán kọ́ máa wá rí àwọn ibìkan tí Sheikh Aboto kù sí kọ́ wá kàfàrà àwọn yẹ́yẹ́ pé wọn kì í ṣe mùsùlùmí Sheikh wa irú ẹni tí ó wí bẹ́ẹ̀ ó dàbí pé láti ilẹ̀ lẹ́ńtọ̀ òun ètí sẹ́ni eré tẹ́lẹ̀ ti ẹni a gbọ́dọ̀ láàánú òkú kárí sèṣì dáadáa tó ṣe ju àwọn ibi tí ó kù sí tí ọ̀dà lọ. Ọlọ́run ni ẹ má bu àwọn òkú torí pé àwọn ẹni yẹn wọ́n ti dùn yín àwọn ti dùn yín lọ. wọ́n ti dẹ́gbẹ́sẹ̀ ibi náà ló ṣe ó ti lọ bá kò kí á ní tiẹ̀ wọn ọ̀bíọ́ ẹ̀yin ṣe tàbárùkì rẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé ẹ wá wájú ibi téèyàn bá dá sí ìpìlẹ̀ jẹ́ mùsùlùmí ni pé káwa mùsùlùmí kájọ pàdé lórí tó so wá pọ̀ àníṣe àkídà rẹ̀ dúró sọ ní tawhid nígbà àwa gan ká tó ti pé ìgbà tá à ń bọ̀ à ń sàlàyé nínú àwọn àfáà tó máa ń ṣe wá sí ìjẹ́ tabasa eléyìí ọmọ ìpolówó gbàdá eléyìí wọn gbádùn eléyìí náà nǹkan eléyìí náà gbádùn nínú àwọn tá a sì rí pé wọ́n gbádùn sí ní Sheikh wa tí wọ́n bọ́ sọ́wọ́ yìí wà ẹlòmíì náà kẹlẹ́ iná ọmọ wa jẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó náà bá ti ń sọ ní tí ọ̀dà kẹlòmíì náà ṣàtúnṣe ìgbà tẹlòmíì ráwọn Sheikh wa ẹ̀sà òkèlè ẹlòmíì wò pé ṣé pẹ́rù yín lè àwọn irú ẹ Sheikh Aboto èsì irú rẹ̀ wọ́n èsì irú ẹ̀ kọjọ́ra wọn. sábà bá tún bá wa sọ̀rọ̀ tábà tí má pè wọ́n lórí fóònù wọ́n ta ẹ̀yìn àfa ká ọ̀pọ̀lọpọ̀ méje ní à. gbogbo nǹkan bẹ́ẹ̀ ni gbogbo òròyìn tá a tún wá ń gbọ́ nípa wọn lénìí Ọlọ́run àbí àfàànù rẹ̀ bẹ́ẹ̀ ní dáadáa wọn Ọlọ́run sábà wà fi bá wọn lò Ọlọ́run sábà wà fi bá wọn lò Ọlọ́run kò forí ẹ̀rù kú ló bà wá ń bẹ kódà yàtọ̀ fún tiwọn gan wíwá tiwa àbí ká gbọ́ pẹ̀lú wọn kàn kú lójijì tá a bá gbọ́ pé ó ti rẹ̀ wọ́n láti bí oṣù mẹ́ta kò ní jẹ́ bànújẹ́ tó báyìí fún wa. àmọ́ ọkàn wa Ànábì sí ní mọ́tò lè fújà ó ní hasatu hasafe ikú òjijì ó ní a máa mú bànújẹ́ lọ́wọ́ torí pé kò ní jẹ́ kéyìn ó lè mú arrangement pé ok ẹ̀yin ọmọ mi ò bẹ́ẹ̀ bá sáré nísìn bóyá ó ní diabetes bóyá ó ní stroke ó lè nítọ̀ ẹ má já o ibi ilẹ̀ sinmi sí o ẹ má já o ẹ má jẹ́ owó dìjà láàrin yín o ẹ má jẹ́ kí n lágbájọ́ débi òkú mi o. nínú nǹkan dáadáa tí wọ́n ní Sheikh wa sọ kalẹ̀ ní wípé wọ́n tún wá nínú nǹkan tó dẹ́rù bà mí ni pé àgbàlagbà bàbá
tó lè bí wọ́n wá ní tí mo bá kú bàbá yẹn ni kó kírun sí mi la. wọ́n rí bàbá yẹn tán wọ́n ní bàbá yẹn ni kó kírun sí mi la. bàbá yẹn náà ló rẹ̀ kírun sí ala. bàbá alẹ́ àgàn. bàbá wa alẹ́ àgàn. wọ́n ní àwọn ní ká kírun sí àwọn la. bàbá alẹ́ àgàn tá à ń sọ̀rọ̀ ẹ wo mọ́nì ẹ wo bí eri bàbá ẹ wo bí tí bàbá dàgbà dé. Sheikh Aboto wá ní tí mo bá kú bàbá yìí ni kó kírun. a jẹ́ pé wọ́n ronú kúrora wọn. wọ́n ronú kúrora wọn kí ni ìmúra sílẹ̀ tèmi àti ẹ. àwọn nǹkan wọ̀nyí jẹ́ káyìn kọ́dà bó ṣe wà ń wo ìbẹ̀ nù náà báyìí. ń fọlá nàbí ìtọrọ. Ẹ dákun àwọn nǹkan tó sọpọ́tì pé yẹn fọlá nàbí ìtọrọ àmọ́ ẹgbọ́n kí wà ṣùgbọ́n sẹ́yìn ò láàfin wá ní sàdúrà fẹ́ tó bá kú tá a sì mọ̀ pé ẹbọ ló takò. tó sì já sí wípé ẹnìkọ̀ọ̀kan náà ń tọ́ ń ṣe lọ́wọ́ lé ní lọ́mọ anábìlẹ̀ ẹ má ti yìn èèyàn lórí ti ń ṣe lọ́wọ́ ẹ má ti wò lẹ́ni ire bolọ́ tán sí. tí wọ́n ti clear èmi àti ẹ ló kù lẹ́nu ẹ o ibi tó máa tán sí Ọlọ́run nìkan ló mọ̀. abẹ́ Ọlọ́run ìpadà sí ọ̀dọ̀ yín Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ẹ balẹ̀ dáadáa kó bá wa fi tẹ́yìn náà ṣe bá wa fi sínú mẹ́sánù àṣánà tí ọlá ìjọ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ẹ bá wa. subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.